Aláròyé máa wí o. ọpẹ́ o ọwọ́ ti tẹ mẹ́rin nínú àwọn afurasí tí wọ́n jí obìnrin kan gbé nílùú àbò. ṣe làwọn èèyàn ń fò fún ayọ̀ nígbà táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo kéde pé ọwọ́ ti tẹ mẹ́rin nínú àwọn afurasí ajínigbé tí wọ́n yọ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ lẹ́nu. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ látinú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Abẹ́yọ̀mí Jimoh fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa pé àwọn afurasí tí wọ́n rí mú ọ̀hún ni Abdullahi Ismaila ẹni 20 ọdún, Babanyara Japi àti Babuga Abubakar tí wọ́n jẹ́ ọmọ ọdún 25 pẹ̀lú Adama Usman ẹni ọdún 15 péré. Àbáyọ̀mí ní ilé ìtura kan tó wà lẹ́yìn gáréèjì tí wọ́n ti ń wọ ọkọ̀ Adó-Èkìtì lọ́wọ́ ti tẹ àwọn afurasí ọ̀hún lásìkò tí wọ́n ń gbádùn ara wọn. Ó ní mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà 400 náírà làwọn bá ní ìkáwọ́ àwọn ògbólógbòó ajínigbé ọ̀hún. Kò sí àní-àní wípé owó yìí gbọ́dọ̀ jẹ́ ohun tí wọ́n ná kù lára àwọn owó ìtúsílẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé. Àbáyọ̀mí ní àwọn afurasí ọ̀hún fẹnu ara wọn jẹ́wọ́ pé lóòótọ́ làwọn jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ agbébọn tó ń yọ àwọn èèyàn agbègbè Ọ̀gbẹ̀sẹ̀, Ẹlẹ́yọ̀wó àti ìlú Àbò lẹ́nu. Ó ní abilékọ Ọládẹ́yìndé tó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lọ́wọ́ wọn láìpẹ́ yìí náà fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn gan-an ni wọ́n jí òun gbé láìpẹ́ yìí. Ó ní àwọn afurasí náà ṣì wà lọ́dọ̀ àwọn pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú láti mọ ipa tí wọ́n ń kó nínú àwọn ìdigunjalè àti ìjínigbé tó ń wáyé káàkiri nípínlẹ̀ Ondo. Àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ bí ọwọ́ yóò ṣe ti àwọn ẹgbẹ́ wọn yòókù. Ó kéré tán yóò ti tó ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn agbébọn wọ̀nyí ti lọ sí ìlú Àbò, ìyẹn ìlú kékeré kan tó wà lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́, níbi tí akọ̀wé fún ìjọba àpapọ̀ Nàìjíríà nígbà kan Olóyè Olúfàlàí ti jẹ́ ọba wọn láti máa jí àwọn èèyàn wọn gbé. Ọ̀kan lára àwọn iṣẹ́ tí wọ́n ṣe nílùú ọ̀hún èyí tó mú ariwo ńlá lọ́wọ́ ní ti obìnrin kan tí wọ́n dènà dè lójú ọ̀nà ilé rẹ̀ tó wà ní Estate Liberty nínú oṣù kínní ọdún 2026 yìí, ìyẹn abilékọ Ọládẹ́yìndé Fúnmilọ́lá tí wọ́n sì jí gbé wọ igbó lọ. Lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe àkọ́kọ́ irú rẹ̀ nílùú ọ̀hún, àmọ́ ohun tó bà àwọn èèyàn nínú jẹ́ jùlọ ni wípé ọkùnrin kan tí wọ́n pa nípakúpa lásìkò tí wọ́n wá ṣiṣẹ́ ibi náà. Ibi tí ọkùnrin yìí ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní John Ofuduwa jókòó sí níwájú ìta ilé rẹ̀ làwọn ajínigbé náà ti ṣínà ìbọn bò ó tí wọ́n sì pa á nípakúpa kí wọ́n tó jí ẹni tí wọ́n torí rẹ̀ wá gan gbé lọ. Àwọn agbébọn ọ̀hún kò sì torí èyí ṣíwọ́ iṣẹ́ ibi tí wọ́n ṣe lágbègbè náà. Bí ìgbà méjì ni wọ́n tún ti padà wá láti wá jí àwọn èèyàn gbé tí wọ́n sì yìnbọn lu ẹnikẹ́ni tó bá ti fẹ́ dì wọ́n lọ́wọ́. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.